kìí ṣe àwọn ọ̀tá oní Nnamdi Kanu face ó fèsì àwọn ọmọ ìlú ẹ̀ ó fi àwọn ọmọ ìlú ẹ̀ ó fi ń ja ìjọba lógun. àmọ́ tí Sunday Igboho dúró lórí ni pé àwọn ọ̀tá alẹ̀ Yorùbá àwọn tí wọn ò fẹ́ kí Yorùbá ó rí mú mi àwọn ló fèsì. ẹ wá ń bínú inú tí ń run yín inú rírun náà ni ó pa yín dànù. inú tí ń run yín lórúkọ ìbá Tinubu fi Sunday Igboho lẹ inú tí ń run yín ni ó pa yín dànù. kó mọ̀ jẹ́ pé torí 2027 ó ní wọ́n fi túkù lọ́rùn yín. tó bá jẹ́ pé àníyàn tó ń bẹ lọ́kàn wọn ó ní pé torí 2027 náà fi túkù lọ́rùn yín ẹ̀yin ẹ wá fi ọgbọ́n ẹ fi ṣe o. wọ́n bínú sí bàbá Tinubu bàbá Tinubu ò ṣe dáadáa rárá wọ́n sì fi Sunday Igboho lẹ̀ wọ́n ṣe túkùn lọ́rùn rẹ̀ wọ́n nínú àwọn Fúlàní àwọn Yétí alálẹ̀ Yorùbá wọ́n nínú àwọn òdùn sí pé nǹkan burúkú gbà ní. ẹ̀yin náà padà lù yín gbogbo ẹ̀yin Yétí alátẹ̀ ní ẹ̀gbà àǹtí Tinubu ṣe àti gbọ́ ẹsẹ̀ wọn àníkẹ́ ẹgbà ẹ kó olùwà ẹ fi ìlú wálẹ̀ ẹgbà lù yín lọ. àbí kò sóògùn kò sọ́tẹ̀ ẹgbà lù yín lọ ẹ fi jẹ́ ká fọwọ́ mú ìlú tiwa. Nnamdi Kanu ó ń give order ní ọ̀ndà ibi tí Nàìjíríà ṣì wà ó ń give order sit at home ní ìlú wọn lọ́hùn olóyè Sunday Igboho give order sit at home kò ní ẹjọ́ kò lè kẹ́ mọ́ lọ bí iṣẹ́ o nǹkan méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni tí ò jọra wọn. n tí Nnamdi Kanu ń ṣe treason ni wọ́n ń perú ẹ̀ ó ń ṣe ìjọba nínú ìjọba kódà tó bá jẹ́ country míì ni wọ́n ti ń declare ìjọba nínú ìjọba tí wọ́n ń ṣe irú nǹkan tí wọ́n ń ṣe ní east tó bá jẹ́ country míì ni tá bá mú olórí wọn bẹ́ẹ̀ wọ́n pàdánù ni. n tí wọ́n fi àwọn Buhari fi bínú gbà náà tá fi ní olóyè Sunday Igboho ṣe kìnnìkan ó níjà tó lọ kó bá wọn ní Ìgangan àwọn Fúlàní òun náà làwọn Yétí àlà náà ń pariwo nísìnyí pé tí Tinubu ṣe ò dáa kìnnìkan torí ẹran tí wọ́n fẹ́ mọ̀ ta torí àdánwò táwọn ń kó bá ìran ọmọ aládé. mo kí gbogbo ọmọ káàrọ̀ òjìrè pátá nílé lóko lẹ́yìn òdìgbò bíi tí ẹ tún ti láǹfààní látùn tí máa gbọ́ mi ní àkókò yìí bùkà ní kíkí tó lọ́lá jù wípé ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè bọ́ ṣiṣẹ́. mò ń ka news kan ní àti bí ìjẹta máa nà wọ́n á rín ẹ̀rín ohun tí ẹ fi understand wípé àwọn ọmọ Yorùbá a nílò láti so ṣòkòtò wa kó le a nílò láti ṣera wa ní ọ̀kan kí àwọn alábọ̀dé kí wọ́n má bàa dojú ìran ọmọ káàrọ̀ òjìrè dé. nípa freedom tí olóyè Sunday Igboho tí wọ́n gbà tí bàbá wa Tinubu tí wọ́n fún wọn níbi ọjọ́ mélòó kan sẹ́yìn àwọn Yétí àlà wọ́n jáde wọ́n ní wọ́n bá bàbá wa Tinubu jà lọ́wọ́lọ́wọ́ wọ́n bínú sí wọn àwọn Yétí àlà àwọn Fúlàní wọ́n bínú sí bàbá wa Tinubu bàbá wa Tinubu ò ṣe dáadáa rárá wọ́n sì fi Sunday Igboho lẹ̀ wọ́n ṣe tókùn lọ́rùn rẹ̀ wọ́n nínú àwọn Fúlàní àwọn Yétí àlà ilẹ̀ Yorùbá wọ́n nínú àwọn òdùn sí pé nǹkan burúkú gbà ní pé tó fojú àwọn rí pé kò ṣe kékeré kó tó di pé wọ́n lé bàbá wa Sunday Igboho sí exile. now wọ́n ní nínú ọ̀rọ̀ wọn náà bákan náà wọ́n ní ẹ̀ṣẹ̀ tí Nnamdi Kanu tó ṣẹ̀ wọ́n ní the same ẹ̀ṣẹ̀ òun náà ni olóyè Sunday Igboho òun ni ó ṣẹ̀. náà ẹ jẹ́ ká jọ clarify àwọn nǹkan kan. àkọ́kọ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí pé ọ̀rọ̀ Nnamdi Kanu àti Sunday Igboho ìyàtọ̀ gédéǹgbé méjì ló wà láàrin àwọn méjèèjì. lóòótọ́ Nnamdi Kanu ó ń jà fún freedom ọmọ Ìgbò kan àwọn fẹ́ gba Biafra. olóyè Sunday Igboho wọ́n ń jà pé Yorùbá nation Oòduà nation kí Oòduà ká dá dúró lọ́tọ̀. now approach àwọn méjèèjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni. olóyè Sunday Igboho wọn ò declare ara wọn as president àkọ́kọ́ wọn ò declare pé ìran Yorùbá àti ní freedom. olóyè Sunday Igboho wọn ò lọ ránṣọ àwọn ọlọ́pàá pé aṣọ tí ó jẹ́ security outfit ti Yorùbá nation àwọn ò ní. olóyè Sunday Igboho ṣe bẹ́ẹ̀. Nnamdi Kanu wọ́n ti rán aṣọ ọlọ́pàá olówó àwọn ti kó aṣọ ogun fáwọn èèyàn wọn nílẹ̀ Ìgbò wípé tọ̀ àwọn ti gba òmìnira tàwọn tó bá wù pé Nàìjíríà kí wọ́n mọ̀ ṣe. wọn ò fẹ́ bá security outfit Nàìjíríà wọn ò fẹ́ bá wọn deal láwọn Ìgbò. olóyè Sunday Igboho òṣèlú ẹ̀. Nnamdi Kanu ó ń give order ní ọ̀ndà ibi tí Nàìjíríà ṣì wà
ó ń give order sit at home nílùú wọn lọ́hùn olóyè Sunday Igboho give order sit at home kò ní ẹ jókòó lé kẹ́ má lọ bí iṣẹ́ o pẹ̀lú order tí Nnamdi Kanu tó give nílẹ̀ Ìgbò ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló ṣòfò ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jẹ́ indigene tó jọmọ Ìgbò gan ni wọ́n padànù ẹlẹ́fẹ́ gba àwọn èèyàn lẹ̀ ẹlẹ́fẹ́ gba àwọn èèyàn lẹ̀ lọ́wọ́ tyranny ẹ fẹ́ gba àwọn èèyàn lẹ̀ ẹ fẹ́ gba òmìnira ìlú yín ẹ fẹ́ gba country yín àwọn tẹ́ wá fẹ́ gba country lé lórí àwọn náà lẹ́ ń padànù olóyè Sunday Igboho pọmọ Yorùbá o so nǹkan méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni tí ò jọra wọn in tí Nnamdi Kanu ń ṣe treason ni wọ́n ń perú ẹ̀ ó ń ṣe ìjọba nínú ìjọba kódà tó bá jẹ́ country míì ni wọ́n ti ń declare ìjọba nínú ìjọba tí wọ́n ń ṣe irú nǹkan tí wọ́n ń ṣe ní east tó bá jẹ́ country míì ni tí wọ́n bá mú olórí wọn bẹ́ẹ̀ wọ́n pàdánù ni ẹ̀wọ̀n ìrìn àjò tá à ń rìn nípa pé àwa fẹ́ gba Oòduà nation àwọn ọmọ Yorùbá ìrìn àjò yẹn ẹ rí wípé a fi tako ìjọba àpapọ̀ tẹ́ bá wo ìrìn àjò yẹn ẹ rí pé a fi tako ìjọba àpapọ̀ àbájọba àpapọ̀ fa wàhálà àbáwọn sọ pé òun ò ṣèjọba àpapọ̀ ní tá à ń sọ ni pé ẹ fún wa lómìnira adé ń jàjà fún òmìnira yẹn lọ́nà tó tọ́ tí wọ́n fi àwọn Buhari fi bínú gbà náà tá fi ní olóyè Sunday Igboho ṣe kìnnìkan òun nìjà tó lọ kó bá wọn ní Ìgangan àwọn Fúlàní òun náà làwọn ìmìyẹ́tì àlà náà ń pariwo nísìn pé tí Tinubu ṣe ò dáa kìnnìkan torí ẹran tí wọ́n fẹ́ mọ̀ ta torí àdánwò táwọn ń kó bá ìran ọmọ aládé tí olóyè Sunday Igboho ní rárá kò lè ṣeé ṣe ẹ lè wá láti ìlú tiyín kẹwàá mọ kógun ja àwọn èèyàn tèmi àwọn ọ̀tá òun ní Sunday Igboho face àwọn ọmọ ìlú gangan òun ní Nnamdi Kanu face kìí ṣe àwọn ọ̀tá òun ní Nnamdi Kanu face ó face àwọn ọmọ ìlú ẹ̀ ó fi àwọn ọmọ ìlú ẹ̀ ó fi ń ja ìjọba lógun àmọ́ tí Sunday Igboho dúró lórí ni pé àwọn ọ̀tá alẹ̀ Yorùbá àwọn tí wọn ò fẹ́ kí Yorùbá orí mú mi àwọn ló face nígbà táwọn míì tí alọ́mọ sọ̀rọ̀ nísìnyí pé àwọn reasons tí inú wọn ò fi dùn sí tí bàbá Tinubu ṣe pẹ̀lú dídá Sunday Igboho sílẹ̀ wọ́n ní ó lọ kójà báwọn ní Ìgangan pé ẹni tó jẹ́ olórí àwọn ní Ìgangan nìsín kò nílé lórí mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn Fúlàní làwọn ò nílé lórí mọ́ láti sọ di kìnnìkan ẹ ní jèrè ẹ̀yin nìyẹn tí Àlàbí kílẹ̀ pera yín ẹ ní jèrè gbogbo yín. ẹ fẹ́ máa dá wàhálà lẹ̀ sílẹ̀ Yorùbá ẹ wá sọ pé ẹ̀yin ò faramọ́ bí Sunday Igboho ṣe ṣe kìnnìkan bẹ́ẹ̀ sì nìyí àdéhùn tẹ́yìn ń kó bá àwọn ọmọ Yorùbá kì í ṣe kékeré ẹ̀ ń kó ẹran ẹ lọ fi jókòó wọn ẹ̀ ń pa àwọn ẹlẹ́ni dànù ẹ̀ ń gbé wọn ẹ̀ ń kidnap wọn ẹ̀ ń gba ránsọ́ọ̀mù èèyàn wá dìde pé irọ́ ó tó gẹ́ ìtẹ́sẹ̀ fáwọn èèyàn tó gẹ́ ẹ̀ wá ń bínú inú tí ń run yín inú rírun náà ni ó pa ìdánù inú tí ń run yín lórúkọ ìbá Tinubu fi Sunday Igboho lẹ inú tí ń run yín ò ní ó pa ìdánù ẹ̀ṣẹ̀ ó ní Sunday Igboho ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ní láti dáàbò bá àwọn èèyàn rẹ̀ ni bẹ́ẹ̀ bá tún pọ̀ wá ẹ̀ ní pẹ́ pé wà ẹ̀ ní pé lọ kí ló dé àní ẹ fi ìlú wa lẹ̀ ẹ̀yin náà padà lù yín gbogbo ẹ̀yin mi ètí àlàtẹ̀ ní ẹ̀gbà àǹtí Tinubu ṣe àti gbọ́ ẹsẹ̀ wọn àníkẹ́ ẹgbà ẹ kó lù wá ẹ fi ìlú wa lẹ̀ ẹgbà lù yín lọ àbí kò sógun kò sọ́tẹ̀ ẹgbà lù yín lọ ẹ fi jẹ́ ká fọwọ́ mú lù tiwa dandan ní kẹ́ dúró sí ìlú wa láti ṣòwò yín ni àwọn ipá yẹn lù wá àwọn kidnap yẹn lù wá ẹ̀yin lẹ bíǹgì gbogbo àdánwò yìí bàbá olóyè Sunday Igboho kò ní bàjẹ́ fún yín àmọ́ gẹ́gẹ́ bí mo yẹ sọ ẹ dákun sùúrù ọ̀pọ̀ aláǹgbá ló dákun délẹ̀ àmì ìtinúrun o ọ̀pọ̀ aláǹgbá ló dákun délẹ̀ o bàbá Sunday Igboho àmì ìtinúrun. màá wá bẹ̀yìn mo wo fídíò kan ní ṣàárọ̀ ìní àbáná olóyè Sunday Igboho tẹ́ ẹ̀ sọ̀rọ̀ pé tí ò bá ṣe kìnnìkan Tinubu kìnnìkan táwọn èèyàn yín náà sọ̀rọ̀
ẹ jọ̀ọ́ bàbá olóyè Sunday Igboho gbogbo bá ṣe nífẹ̀ẹ́ yín ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kífẹ́ yìí ó mọ̀ lọ bẹ́ẹ̀ ẹ má fi ọ̀rọ̀ òṣèlú ẹ má fi da ìjà fáìtì yìí ẹ má fi dàrú o ẹ fi gbogbo ọmọ Yorùbá lẹ̀ kí kálukú ó ṣe tó bá wá láti inú ẹni tó bá fẹ́ dìbò fún tó bá ṣe bàbá wa Tinubu náà fẹ́ dìbò fún ẹ jẹ́ wọ́n dìbò fún bàbá wa Tinubu tí ò bá fẹ́ dìbò fún bàbá wa Tinubu ẹ jẹ́ kálukú ó ṣe ìfẹ́ ẹnu tó bá wá láti inú wọn torí ọ̀rọ̀ bó ṣe ń bẹ̀rẹ̀ nìyẹn ẹ má jẹ́ ká fi agídí ká tó fi mú àwọn èèyàn tó support àwọn èèyàn tẹ́lẹ̀ fẹ́ gba òmìnira fún tá à ń jà fún òmìnira kẹwàá ní ẹtún fẹ́ tí ò bá ti ṣe ti Tinubu kìnnìkan báwọn èèyàn yín ṣe ń sọ nínú fídíò yẹn ẹ má jẹ́ kí wọ́n tún tì yín o Sunday Igboho bàbá wa ẹ má jẹ́ wọ́n tún tì yín o olóyè Sunday Igboho ẹ má jẹ́ wọ́n tún tì yín o ẹ sì má jẹ́ káwọn olóṣèlú ṣe àwọn pé àwọn olóṣèlú ẹ̀yin náà ẹ̀yin fúnra yín ẹ ti bá wọn jẹ ẹ ti bá wọn mu ẹ bá wọn rìn dáadáa ẹ sì mọ tó wà ńbẹ̀ ẹ jọ̀ọ́ olóyè Sunday Igboho àmọ̀pá kíkanjú ni yín ọmọ ogun ni yín tí ò kí ń sá fógun ẹ sì ní wálẹ̀ láéláé àmọ́ ẹ má jẹ́ káwọn olóṣèlú olóyin o kó má jẹ́ pé torí 2027 òní wọ́n fi túkù lọ́rùn yín tó bá jẹ́ pé àníyàn tó ń bẹ lọ́kàn wọn òní pé torí 2027 náà fi túkù lọ́rùn yín ẹ̀yin ẹ wá fi ọgbọ́n ẹ fi ṣe o ẹ fi ọgbọ́n ẹ fi ṣe o ẹ má jẹ́ kí wọ́n fi òṣèlú bà ilẹ̀ Yorùbá jẹ́ ẹ má jẹ́ kí wọ́n fi òṣèlú ẹ má jẹ́ wọ́n fi bà ilẹ̀ Yorùbá jẹ́ ẹ má jẹ́ wọ́n fi tì yín pa o ọjọ́ kìíní àná tí ìrìn àjò Yorùbá Nation ìbẹ̀rẹ̀ gbogbo àwọn tó bá ń gbọ́ mi tí wọ́n mọ̀ mí tájọ bẹ̀rẹ̀ struggle yẹn nígbà náà wọ́n mọ̀ rántí pé mò ń sọ àwọn ọ̀rọ̀ yẹn pé ẹ má jà fi jàgídíjàgan ṣe o ẹ sì má jẹ́ ká fi tòṣèlú ṣe torí tó bá ti lè ń di tòṣèlú wàhálà máa dé èmi ní kíní kan èmi ní gbá pátì báyìí lèmi wà pátì báyìí lèmi wà ẹnu wa ò ní kò mọ́ ẹ jẹ́ kí iṣẹ́ tá à ń ṣe ẹ jẹ́ kó yọ bàbá wo olóyè Sunday Igboho èyí tẹ́ ẹ dé ìtì ní gbogbo wa ń dùn bí ìran Yorùbá ó ṣe ní tẹ̀síwájú ní kẹtúnjẹ́ kátúnjọ kó ná mọ́ ká wá ṣe pẹ̀lú ọpọlọ pípé lọ́nà tó jẹ́ wípé àwọn ìjọba gun ò tiẹ̀ ní ráàyè wọn ò tiẹ̀ lè rọ́rọ̀ kankan sọ pé à ń ṣe bá a ṣe gbà ṣe kan ká má rí ọ̀rọ̀ tiwa mú ká má wá fi ìyẹn náà ká má fi kó ìrẹ̀wẹ̀sì ọkàn bá àwọn aráàlú tá a ní à ń gbìyànjú àti protect àti mú kúrò lóko ẹrú. ẹ má fi ti òṣèlú ṣe olóyè Sunday Igboho ariwo tí mo ń pa yìí ó nítumọ̀ o ẹ má fi tó olóṣèlú ṣe o gbogbo ẹ̀yin gíná tí pọ̀ gbogbo ẹ̀yin iye tí àlàtẹ̀ ń pariwo pé ẹ̀gbà ẹ̀ lè gbà o inú rírun ni ó pa yín o bẹ́ẹ̀ kọ́ tẹ́lẹ̀ ní kó ń lu wa àwa alápàdà rẹ́yìn àgọ́ wa ní ó dádì ẹ̀yìn kan yìí ẹ̀yin náà wá atrocities káàkiri ilẹ̀ Yorùbá tí ò sí ilẹ̀ Yorùbá tẹ́lẹ̀ ó ní tó bẹ̀rẹ̀ sí ní gbilẹ̀ nílẹ̀ Yorùbá lórí kíni gbogbo ẹ̀yin ọba wa pátápátá gbogbo ẹ̀yin kábíyèsí pátápátá ẹ ṣera yín lọ́kàn bàbá wa Ọọ̀ni Ifẹ̀ bàbá wa Olúbàdàn bàbá wa Olúgbọ́n gbogbo yín pátápátá la pè ẹ pé olóyè Sunday Igboho sáàrin yín ẹ wá bá wọn sọ èyí tí jẹ́ òdodo ọ̀rọ̀ kí wọ́n má jáde láti mọ front pé olóṣèlú kan làwọn wà lẹ́yìn ẹ̀ tó bá fẹ́ support olóṣèlú kankan ṣe lábẹ́nú bàbá wa Ọ̀jájá ẹ pé olóyè Sunday Igboho sákèsí gẹ́gẹ́ bí bàbá sọmọ bàbá wa Olúbàdàn gẹ́gẹ́ bí bàbá sọmọ ẹ pé wọn sákèsí kí wọ́n mọ̀ káwọn èèyàn mọ̀ rí ní rí pé torí pé bàbá wa Tinubu
wọ́n fẹ́ lo olóyè Sunday Igboho fóṣèlú òun ni wọ́n fi tú okùn lọ́rùn wọn náà fi tú wọn lẹ̀ ẹ pè wọ́n sáàrin bí ìran Yorùbá ó ṣe nítẹ̀síwájú làwa fẹ́ bí gbogbo ọmọ Yorùbá ó ṣe wà lálàáfíà òun ni tí gbogbo wa ìfẹ́ gbogbo ọ̀rọ̀ táwa ń sọ látijọ́ yìí àwọn àfáàṣe kìíní kan àwọn Fúlàní kìíní kan kìí ṣe àwọn Yorùbá làwọn ń bá jà kìí ṣe Yorùbá làwọn ń bá sọ̀rọ̀ àwọn tí wọ́n fẹ́ fi ẹ̀sìn tí wọ́n fi ń ta àwọn èèyàn wa tí wọ́n fi báyé ìran Yorùbá jẹ́ làwọn ń pariwo fún o àwọn náà ni wọ́n ti jáde ní ìsìn tí wọ́n sọ pé inú àwọn òdùn sí wọ́n ṣe tú olóyè Sunday Igboho lẹ̀ àwọn táwọn ń try láti fight against àwọn náà ni wọ́n ń sọ̀rọ̀ jáde yìí pé kò tẹ́ àwọn lọ́rùn ní tí bàbá Tinubu ṣe pẹ̀lú títú olóyè Sunday Igboho sílẹ̀ ìran Yorùbá ò ní parẹ́ o ẹ má jẹ́ á fi òṣèlú parẹ́ o ẹ má jẹ́ á fi ẹ̀sìn parẹ́ o ẹ jẹ́ á rántí àwọn ọmọ wa tó ń bọ̀ lọ́la o olóyè Sunday Igboho mo kí n lẹ́ẹ̀kan sí pé congratulation àmọ́ èyí tẹ́ dé yìí ẹ ṣe jẹ́jẹ́ o bàbá ẹ ṣe jẹ́jẹ́ o ẹ mọ̀ wọ ẹ̀yìn wo tán bá ní mọ̀ lọ jó lọ àwọn àwà lẹ́yìn ẹ mọ̀ wọ ẹ̀yìn wo Yorùbá lé o ẹ̀yin náà sì mọ̀ Yorùbá bàbá olóyè Sunday Igboho ọwọ́ ayé ò ní tẹ̀yìn ọwọ́ ayé ò ní tẹ̀yìn nítorí kí àwa yóò wá gbà fún yín tó yẹ kí àwa yóò mọ support yín ni pé akíkanjú tẹ́ ẹ jẹ́ akíkanjú tẹ́ ẹ jẹ́ mo rántí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ní kínátì pé nìbàdàn níjọ́ ní program kan tá a ṣe lọ nìbàdàn kó tó di gbogbo wàhálà yẹn ṣẹlẹ̀ tí wọ́n pè yín tí wọ́n fún yín ní award níbẹ̀ níjọ́ náà station Mikijikpa TV was there láti cover your life èmi fúnra mi wà lórí stage pẹ̀lú yín mo rántí ọ̀rọ̀ tẹ́ sọ́njọ́ náà nígbà tá a kú ọ̀bẹ yẹn tán la wá sílé yín jọ́ náà a rẹ̀ ń sọ́njọ́ náà mo rántí ọ̀rọ̀ tẹ́ sọ́njọ́ pé àwọn olóṣèlú ò lè lò yín mọ́ ọ̀rọ̀ yẹn mo fẹ́ kẹ́ ẹ dúró lé lórí pé wọn ò lè lò yín ẹ sọ fún ọ níjọ́ náà ẹ sọ níjọ́ náà gbangba níwájú gbogbo mídíà wípé ẹ ti drop bàtà òṣèlú the video is still with me ẹ ti drop bàtà òṣèlú ọmọ Yorùbá lẹ fẹ́ fókọ̀sì lé lórí báyìí ẹ mọ́ wá jẹ́ kí wọ́n tún fi òṣèlú ẹ mọ́ jẹ́ wọ́n tún fi ra yín padà ẹ dákun ìran Yorùbá ò ní bàjẹ́ àníjáde rẹ́yìn tí gbogbo àwọn lọ́balọ́ba wa bá dúró níṣọ̀kan tí olóyè Sunday Igboho àǹkó tá dúró níṣọ̀kan táwa tó jẹ́ pé media aspect láwa tá dúró níṣọ̀kan kò sí tí ó ráyè break àárín àwọn ọmọ Yorùbá kódà olóṣèlú ò lè ráyè bírèkì wa olóṣèlú ò lè ráyè wọ àárín wa ṣùgbọ́n tó olóṣèlú bá ti jẹ́ pé àti ojú kòkòrò ti wọ̀ wá lójú tí wọ́n gbé lé wa lọ́wọ́ tán ní ìwọ gba ilé ìwọ gbóyè báyìí ó yà lọ́mọ ìsìn kan báyìí táwa náà tó yẹn náà bá ti wọ̀ wá lójú táwa náà gbọ́ owó yẹn àní lè sòdodo ọ̀rọ̀ mọ́ àní lè come out láti sọ̀rọ̀ mọ́ yóò sì kó ìfàsẹ́yìn bá wa yóò kó ìfàsẹ́yìn bá wọn ìran wa yóò kó ìfàsẹ́yìn bá wọn ọmọ tó ń bọ̀ ẹ mẹ́jà ta ogún bí wa torí owó ẹ mẹ́jà ta ogún bí wa torí òṣèlú ẹ̀jẹ̀ arántí pé àwọn kan ni wọ́n pilẹ̀ ilẹ̀ yìí àwọn kan ni wọ́n ṣiṣẹ́ ilẹ̀ yìí táwa fi ń sọ̀rọ̀ wọn lónìí kí làwọn tó ń bọ̀ lọ́la ó sọ nípa tiwa náà àwọn tó ń bọ̀ lọ́la kí ni wọ́n sọ nípa tiwa ẹ̀jẹ̀ àmọ́ rántí ẹ̀.